ti dára fún ẹ lórúkọ Jésù Kristi. Nínú ọdún yìí ò ní dààmú lórúkọ Jésù. Nínú ọdún yìí ò ní rógun àsárépè. Bí Olúwa ti ń bẹ tí agbára ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú, ọ̀rọ̀ ti jáde lénìí, àṣẹ ọ̀run tẹ̀lé. Ò ní dààmú lórí ara ẹ̀, ò ní dààmú lórí àwọn èso ẹ̀, ò ní dààmú lórí ọkọ, ò ní dààmú lórí aya. Wọn ò ní dààmú lórí ẹ lórúkọ Jésù Kristi. Ogun ó jáde kò wọlé, kò ní jẹ́ tiẹ̀ lórúkọ Jésù Kristi. Ogun ajínipa kò ní rí ọ̀dẹ̀dẹ̀ lórúkọ Jésù Kristi. Ní gbogbo ibi tó lára tó ní ènìyàn dé ní orúkọ Jésù Kristi, ò ní gba lẹ́tà ìbànújẹ́, ò ní gba lẹ́tà ọ̀fọ̀. Ọlọ́run yóò ṣe ààbò lórí ìwọ àti ilé ẹ̀. Bí Olúwa ti ń bẹ tí agbára ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú nínú ọdún yìí, wọn ò ní káwọ́ lórí kán jan ẹsẹ̀ mọ́lẹ̀ fún ọ̀fọ̀ ní ẹnu ọ̀nà ẹ lórúkọ Jésù Kristi. Ogun àkáwọ́mórí, ìjànsẹ̀ mọ́lẹ̀ fún ọ̀fọ̀, fún ìbànújẹ́ kò ní ṣẹlẹ̀ ní ọ̀dẹ̀dẹ̀ lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún ààbò Ọlọ́run lénìí. Ààbò Ọlọ́run kó dájú lórí ìwọ àti ilé ẹ̀. Ààbò Ọlọ́run kó dájú lórí ìwọ àti ilé ẹ̀. Ààbò Ọlọ́run kó dájú lórí ìwọ àti ilé ẹ̀. Ò ní láṣìrìn lórúkọ Jésù Kristi. Ò ní bọ́ sọ́wọ́ agbénipa. Agbénipa ò ní rí ọgbá mú lórúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi, ọdún yìí ò ní gbé ayọ̀ ẹ̀mí. Ní orúkọ Jésù Kristi, ọdún yìí ò ní gbé ayé ẹ̀mí. Ọdún yìí ò ní gbé àwọn èso ẹ̀mí. Ọdún yìí ò ní gbé ọkọ ẹ̀mí, kò ní gbé aya ẹ̀mí lórúkọ Jésù Kristi. Nínú ọdún yìí, ìrètí ọ̀tá Ọlọ́run lórí ìrìn àjò ayé ẹ̀ kò ní wá sí ìmúṣẹ. Àní nínú ọdún yìí lórúkọ Jésù Kristi, ìrètí ọ̀tá Ọlọ́run lórí ìrìn àjò ayé ẹ̀ kò ní wá sí ìmúṣẹ lórúkọ Jésù Kristi. Àlá ibi, ìran ibi kò ní dúró lábẹ́ òrùlé ẹ̀ lórúkọ Jésù Kristi. Àní àlá ibi, ìran ibi, ìsọ̀rọ̀ lòdì sí òkùnkùn kò ní dúró lórí ayé ẹ̀ lórúkọ Jésù Kristi. Ọfà òkùnkùn kò ní ṣe lórí ìrìn àjò ẹ̀. Ọfà òkùnkùn kò ní bá ọ lórúkọ Jésù Kristi. Ọ̀rọ̀ ti jáde lénìí, àṣẹ ọ̀run tẹ̀lé. Bí Olúwa ti ń bẹ tí agbára ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú, ìdáwọ́lé ẹ nínú ọdún yìí yóò yọrí sáyọ̀. Ìdáwọ́lé ẹ nínú ọdún yìí yóò yọrí sáyọ̀. Ìdáwọ́lé ẹ nínú ọdún yìí yóò yọrí sáyọ̀. Bí Olúwa ti ń bẹ tí agbára ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú, gbogbo ìsọ̀rọ̀ lòdì sí òkùnkùn tá a ti sọ lòdì sí ayé ẹ ní ìgbà kan rí, àbí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ lòdì sí ayé ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí, lórúkọ Jésù Kristi, kò ní ríbi dúró sí, kò ní wá sí ìmúṣẹ. Kò ní ríbi dúró sí, kò ní wá sí ìmúṣẹ. Kò ní ríbi dúró sí, kò ní wá sí ìmúṣẹ. Ò ní di ìdàkudà lórúkọ Jésù. Ò ní di ìdàkudà lórúkọ Jésù. Mo gbàdúrà pẹ̀lú ẹ lénìí, bí Olúwa ti ń bẹ tí agbára ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú, ní orúkọ Jésù Kristi, ò ní déyàn tán gbé kiri. Ò ní déyàn tán gbé kiri. Ò ní déyàn tán fà kiri. Ní orúkọ Jésù Kristi, bí Olúwa ti ń bẹ tágbára ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú, bí o ti ṣe bẹ̀rẹ̀ ọdún yìí dáadáa, ayọ̀ àti àlàáfíà tó fi bẹ̀rẹ̀, ayọ̀ àti àlàáfíà yẹn ni wàá fi parí ọdún yìí. Nígbà tí wọ́n bá máa sọ pé ọdún tuntun tún ti dé lórúkọ Jésù Kristi, wọn ò ní fi ẹnikẹ́ni ṣàwátì ní ọ̀dẹ̀dẹ̀ rẹ. Ní ọ̀dẹ̀dẹ̀ rẹ, wọn ò ní fi ẹnikẹ́ni ṣàwátì. Ẹnikẹ́ni ò ní rá sínú ọdún yìí nínú ọ̀dẹ̀dẹ̀. Ní orúkọ Jésù Kristi, nínú ilé ẹ, látorí àkọ́bí lórí àbígbẹ̀yìn, àwọn èso ò ní rá sínú ọdún yìí. Àwọn èso ò ní sọnù sínú ọdún yìí. Àwọn èso ò ní rá sínú ọdún yìí. Àwọn èso ò ní sọnù sínú ọdún yìí. Ò ní rógun ìbànújẹ́. Kò sí bó ṣe wù kó ṣe kéré tó lórúkọ Jésù Kristi. Ò ní rógun. Mo gbàdúrà pẹ̀lú ẹ lénìí lórúkọ Jésù Kristi. Ò ní rógun ìbànújẹ́. Ò ní rógun ìbànújẹ́. Ò ní rógun ìbànújẹ́. Ò ní dààmú. Àdúrà tí mo wá gbà pẹ̀lú ẹ bíbí nìyẹn lénìí. Ní orúkọ Jésù Kristi, ò ní dààmú lórí ara ẹ. Ò ní dààmú lórí àwọn èso ẹ. Ò ní dààmú lórí ọkọ. Ò ní dààmú lórí aya. Níbi tó lára tó ní ènìyàn dé, ò ní dààmú lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ká gbàdúrà fún àwọn ọmọ wa báyìí. Ní orúkọ Jésù Kristi, gbogbo ibi tí àwọn ọmọ wọn bá máa lọ nínú ọdún yìí, Olúwa ẹ wá ṣàbò lórí wọn. Ẹni kí Ọlọ́run kó ṣàbò lórí wọn. Ẹni kí Ọlọ́run kó ṣàbò lórí wọn. Gbogbo ibi tí àwọn èso ẹ bá máa lọ nínú ọdún yìí, ẹni kí Ọlọ́run kó ṣàbò lórí wọn. Ẹni kí Ọlọ́run kó ṣàbò lórí wọn. Ní gbogbo ìrìn àjò wọn pátápátá, a máa lẹ́nu ọpẹ́, a máa lẹ́nu ìyìn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, àní ó jáde kò wọlé. Àmọ̀gbà tó máa ń jáde, máa rí mọ̀ kó máa dé. Ní orúkọ Jésù Kristi, kò ní jẹ́ ìpín àwọn èso ẹ. Kò ní jẹ́ ìpín àwọn èso ẹ. Wọn ò ní rárìn rá. Wọn ò ní rárìn sọnù. Wọn ò ní rárìn rá. Wọn ò ní rárìn sọnù. Kí Olúwa kó bùkún ọ. Kí Olúwa kó jẹ́ kí ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí ọ lára. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kó ṣe Ọlọ́run nínú ọ̀dẹ̀dẹ̀. Ní orúkọ Jésù Kristi, gbogbo nǹkan tí Ọlọ́run dá pátápátá kó fẹ́ láti ràn ọ́ lọ́wọ́. Aláàánú ò ní wọ́n. Mo súre fún wọ bàbá ẹ lórúkọ Jésù. Mo gbàdúrà fún wọ ìyá ẹ lórúkọ Jésù Kristi. Ìwọ ọmọ yìí, ní orúkọ Jésù Kristi, aláàánú ò ní wọ́n.
ọ̀dá ohun rere kò ní dá ọ lórúkọ Jésù Kristi. Aláàánú ò ní wọ́n ẹ lórúkọ Jésù. Aláàánú ò ní wọ́n ẹ lórúkọ Jésù. Aláàánú ò ní wọ́n ẹ lórúkọ Jésù. Nínú oṣù bàbàbà yìí, lórúkọ Jésù Kristi, kò ní bá ibi wá sínú ilé ẹ, kò ní bá ìbànújẹ́ wá sínú ilé ẹ. Ní orúkọ Jésù Kristi, níwọ̀nba tí ọdún yìí kù tí ó fi parí, ayé ò ní rá sínú ọdún yìí, ò ní sọnù sínú ọdún yìí. Bó ṣe máa rí nìyẹn pẹ̀lú àṣẹ ọ̀run. Ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àlàáfíà ni fún ẹ̀yin èèyàn Ọlọ́run. Kí Olúwa kó bùkún yín, kí Olúwa kó dúró tì yín, kójú má ṣe tì yín ní orúkọ Jésù Kristi. Àmín, àmín, àmín.